ṣé bàbá Oluseye máa dọ́run? Ṣé bàbá Oluseye practice ìwà mímọ́ àti òtítọ́? Mo fẹ́ sọ ìdí 5 tí alọ́ ò lè fi gbé ìyàwó ẹ̀ hàn gbogbo public ní àkókò yìí. In tó lè fà á tí ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó àtọmọ ẹ̀ pamọ́, kò sí agbára Ọlọ́run bíi ti tẹ́lẹ̀ mọ́ nínú ayé wa. À ń deceive àwọn èèyàn ni. Alọ́ ò lè mú ìyàwó rẹ̀ wá sórí media this time around torí alọ́ tí ń regret ohun tó ṣe. Ó ti bọ́ sí àkókò ìtìjú àti ẹ̀sín. Ẹ má torí èètì mi, public figure ni alọ́, public figure ni adáfẹ́ àbí ẹ̀kọ́ is a public figure. Olúwa sọ pé very soon gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run máa mú kẹ́ máa ṣẹ̀sìn tí ẹ bá kúrò nínú tí ẹ bá padà kẹ́ ẹ padà sínú ìmọ̀ Olúwa. Mo ní pass kí n tó wọnú ìjọ Apostle ti Kristi bọ̀ láti ọdún ó lé púpọ̀ rí ẹ lọ wádìí mi ní kọ́tìkọ́tì sọ́dọ̀ ní kankan ní láṣìírí kankan tí ẹ béèrè question lọ́wọ́ mi wọ́n dá gbogbo yín lóhùn. ẹ lọ́hùn Adanimogo tí à ń lò fún alọ́ lónìí kásẹ̀tì àtìwé àkọ́kọ́ tó kọ́ ṣe ni. Fẹ́mi Adédèjì Ọ̀tẹ̀yìlẹ̀ Ìskáyà àti bàbá Òbíwálé mọ̀sọ́yì o àti gbogbo wọn yàtọ̀ lọ́yìn tá a fi kọjú ìjà àti bàbá wa Fẹ́mi Adédèjì tá a fi lé sọ tó ní ayé àtọ̀run ní kí n tó sọ fún yín báyìí bú mi jù bẹ́ẹ̀ lọ wípé lẹ́yìn ẹ̀sìn ìparun ni àwọn ìránṣẹ́ Ọlọ́run yóò máa dádé dèdè wọ́n máa kú gbì. Ohun Prophet NASIRI Israel ń gbọ́ yìí, bàbá tó máa ń sọ àsọtẹ́lẹ̀ tó sì máa ń rí bẹ́ẹ̀ kọ́dún tó yípo. Ẹ jẹ́ gbọ́n tó sọ lórí àwọn olórí CAC. Ẹ jẹ́ ká gbọ́n tó sọ lórí Prophet Olualo Jabi ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ gbọ́n tó tún sọ lórí bàbá wa Tọ́pẹ́ Oluseye àti bàbá Oluseye tó jẹ́ olórí ìjọ CAC tẹ́lẹ̀. Gbogbo ẹ̀sìn tó ń ṣẹlẹ̀ nínú Christianity ní ọdún 3 sẹ́yìn. Olúwa mú mi lọ sínú hall ńlá ẹ lọ wo mẹ́sẹ̀gì mi. Mo rí òjò pa gbogbo wa, èmi náà wà bẹ́ẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo ńláńlá. Olúwa òjò tó ń pa wá nínú hall ńlá kò dẹ̀ rúùfù ọ̀já. Kí ni ìtumọ̀? Olúwa sọ pé very soon gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run máa mú kẹ́ máa ṣẹ̀sìn tí ẹ bá kúrò nínú tí ẹ bá padà kẹ́ ẹ padà sínú ìmọ̀ Olúwa. Àkókò ẹ̀sìn yẹn la wà yìí. Nǹkan 4 lọ́lọ́run fi ń bá àwọn èèyàn jà, ó dẹ̀ sọ pé ó pọn ẹyọ kan ní ìsìn. Now ó ti fi àjàkálẹ̀ àrùn bá wa jà nígbà corona àyípadà. 2 ó fi ìgbèkùn bá wa jà ní ọdún 3 sẹ́yìn, ìyẹn ní muslim ticket àwọnú ìgbèkùn ẹ̀sìn di àárọ̀ yìí àyípadà. 3 ó fi ẹ̀sìn bá wa ń jà lọ́wọ́lọ́wọ́ àṣẹ́ǹjì. 4 ẹni tó ní ayé àtọ̀run ní kí n tó sọ fún báyìí bú mi jù bẹ́ẹ̀ lọ wípé lẹ́yìn ẹ̀sìn ìparun ni àwọn ìránṣẹ́ Ọlọ́run yóò máa dádé dèdè wọ́n máa kú gbì. Ẹ lọ kọ́lẹ̀ mo tó sọ lé báyìí bú mi jù bẹ́ẹ̀ lọ kò ní túmọ̀. Mi ò lè máa expect kí n máa kò sẹ́ni fẹ́ gbé ọjà òtítọ́ dání kó má lọ́ta kó má lóní dára kó má ní kíní. That is all. My own is I'm defending the truth, I'm not defending anybody. Bí gbogbo yín ṣe rò sí rárá. Ìjọ CAC láti sọ fún ìjọ CAC pé ìjọba olùdásílẹ̀ partnership ni wọ́n ẹ̀ ń ṣe original ọmọ èmi náà wà ń bẹ̀. Pé ìjọ CAC tó bá máa lálàáfíà wọ́n gbọ́dọ̀ fún partnership, wọ́n gbọ́dọ̀ pé àgbàrá kúrò nínú odò. Àgbàrá ni àwọn olùdásílẹ̀ jẹ́ fún ìjọ CAC. Ní ọdún 3 sẹ́yìn mo pariwo àwọn èèyàn bú mi. Mo ní alọ́ ó ṣe ìgbéyàwó bàbá ó sòkú bàbá ó gbéyàwó ẹ síbẹ̀. Ó sí kàǹpù ìyàwó ò sí ńbẹ̀. Ó sí ilé ńlá ìyàwó ò sí ńbẹ̀. Ó ṣe rédíò station ìyàwó ò sí ńbẹ̀. Wàá káwọn èèyàn lọ sí Israel ìyàwó ò sí ńbẹ̀. Wàá ṣe wàá lọ pín nǹkan lọ́dọọdún ìsọjí ọdọọdún fún ìlú ẹ ìyàwó ò sí ńbẹ̀. Wàá tó máa celebrate àwọn ìyàwó oníyàwó lórí page yẹ your wife are the celebrated. Wọ́n ní kíní màmá lẹ́yìn lọ́jọ́ ọ̀la. Mo pariwo tó ń gbà náà lọ́hùn. Ẹ̀yin náà lẹ jáde ńgbà náà lọ́hùn tẹ́ ni mo fẹ́ fi alọ́ promote ara mi mo fẹ́ fi ló kọ́ ni.
ṣé èmi tí mo ti jà ìjà ìyàwó yìí ní ọdún 3 sẹ́yìn ṣémi ó padà wá sórí mídíà tí wọ́n máa sọ pé yín tá lọ́ọ́ ṣe dáa concern ìyàwó ẹ̀? I will never do that. Ẹ misquote to me ni. I will never and I will never. Ẹ go back ẹ lọ wo wàhálà tí mo ti fà lórí ọ̀rọ̀ ìyàwó lọ. Mi ò dẹ̀ bá jà nípa ìyẹn. Mo gbà ní ìmọ̀ràn gbà náà ni pé ọjọ́ ọ̀la mà léwu. Òtítọ́ ọ̀dẹ̀ lè lọ títí ká má ba lọ́jọ́ kan. Àwọn dáàdi Tọ́pẹ́ Olúṣèyẹ yìí tí ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ní ìsín báyìí, ó wà ní ìgbà náà ìgbà tí mo pariwo. Gbogbo àwọn tó dẹ̀ ẹni tó wà ẹ́ sùn ní ibi tí alọ́ ti ṣí ilé, àwọn tó dúró ní ibi tó ti sìnkú ìyá bàbá ẹ̀, àwọn tó lọ sí káàmpù ẹ̀ fún, àwọn tó ṣí rédíò station fún, tí wọ́n ṣí ilé, tí wọ́n ṣí gbogbo ẹ̀, àwọn tí bàbá Olúṣèyẹ ordain, àwọn ọmọ tí bàbá Olúṣèyẹ bí sínú ìjọ CAC ni, àwọn bàbá Ẹyọ bí Ọ̀kín, àwọn bàbá Àánú Òjó, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn ló ṣe. Ìgbà yẹn àwọn ọmọ tí bàbá yín bí sínú ìjọ yẹn gangan ló ṣe kinní yẹn ló wà lẹ́yìn. Di àárọ̀ yìí àwọn ọmọ tí bàbá Olúṣèyẹ bí sínú ìjọ CAC ni bàbá ni wọ́n jẹ́ bàbá fún wa lọ. Àdé àwọn ọmọ bàbá yín báyìí àwọn tán bá kọ̀pù ni wọ́n wá torí ẹ̀ ń bá mi jà. That is number one. Èkíní nípa àyín tí ẹ sọ pé mo fẹ́ fi alọ́ ní orúkọ, mo fẹ́ fi ní kankan nígbà náà. Àkàbà tí bàbá alọ́ fi gòkè kò ṣeé lò fún mi. Àkàbà tí Èsíkáyà fi gòkè kò ṣeé lò fún mi. Olórí 3 ni mo sáàfù, olórí 4 mo sáàfù lọ́ndà rẹ̀. Alọ́ Ọlọ́run gbé dìde òun àti Èsíkáyà orí òkè làwọn ti dìde. Ẹni àkọ́kọ́ tí alọ́ kọ́kọ́ ṣe evangelist lọ́dọ̀ rẹ̀ bàbá òní ni ní orí òkè rẹ̀. Ìgbà tí ó yá bàbá ọba Elérìò àti bàbá Èsíkáyà wọ́n team up. Olórí olóògbé wọ́n lé bàbá òní sọ̀kalẹ̀. Àìmọye ìgbà tí gbogbo tí alọ́ bá tí bàbá òní bá ti ṣe alọ́ àlọ́gbé bá bàbá Èsíkáyà lọ́lọ́dẹ. Tí n bá dẹ̀ parọ́ ọmọ ẹlẹ́dàá máa ṣèdájọ́ mi. Ọ̀gá alọ́ àkọ́kọ́ tí a mọ̀mọ́ ni ó gbé òun ní Èsíkáyà tí alọ́ lé sọ̀kalẹ̀ lórí òkè, ìyẹn bàbá orí òkè òní tán lé nígbà náà lọ́hùn. Ọdún yẹn lọ́hùn Adanimogo tí à ń lò fún alọ́ lónìí, kásẹ̀tì àtìwé àkọ́kọ́ tó kọ́ ṣe ni ní orí òkè. Kásẹ̀tì àtìwé àkọ́kọ́ yẹn mo ní tèmi. Ọdún yẹn náà lèmi náà ṣe ìwé àṣírí òmìnira lọ́wọ́ ogun àdàbí. Evangelist 3 àti bàbá alọ́ àti bàbá evangelist 2 àti wòlíì alọ́ àti bàbá òní náà jọ wà lórí òkè. Ní ọdún yẹn lọ́hùn, bàbá wa Fẹ́mi Adédèjì Ọ̀tẹ̀yìlẹ̀ Èsíkáyà àti bàbá Òbíwálé Mọ́sọ́yè o àti gbogbo wọn yàtọ̀ lọ́yẹ̀ tá fi kọjú ìjà àti bàbá wa Fẹ́mi Adédèjì tá fi lé sọ̀kalẹ̀. Prógráàmù àṣálẹ̀ ẹ̀mí mímọ́ tá a máa ṣe ní every first Friday tó máa ń ní agbára bá a ṣe lé bàbá yẹn sọ̀kalẹ̀ nìyẹn. Ẹ lọ béèrè ìtàn yìí. Àkàbà tí alọ́ fi gòkè. 1 bàbá ọba Elérìò tó solóògbé Èsíkáyà orí òkè Àánú, bàbá Òbíwálé, bàbá Ẹyẹbí Ọ̀kín, òrìṣà ńlá nínú ìjọ CAC, ìwìn òrìṣà ńlá nínú ìjọ CAC, ògbórí ẹlẹ́mọ̀sọ́ CAC worldwide. Àwọn àkàbà tí alọ́ fi gòkè nìyẹn. Kò wúlò fẹ́mi, kò wúlò àti àkọọ́lẹ̀ Ọlọ́run. So gbogbo ẹ̀yin tẹ́ ní mo fẹ́ jábọ́ fún yín tí mo torí ẹ̀ pariwo nígbà náà ló padà wá ṣẹlẹ̀ sí i. So kò dẹ́ ṣe inú dídùn mi pé gbogbo ẹ̀ ṣẹlẹ̀ sí i, kò sí lè tó kàn mí. Gbogbo tí mo sọ fún bàbá wa Akin Ọ̀ṣun àti bàbá Ọbádá àti bàbá Abíára pé ẹ gbẹ́dọ̀ ṣe nǹkan báyìí gbogbo ẹ̀ṣẹ̀ kò padà sẹ́ni sí. Òun náà ẹ̀ṣẹ̀ tí mo tún ṣẹ̀wọ́n nìyẹn. Mi ò ní nǹkan kan against ẹnì kankan. Ìyẹn ní ti ẹ̀yin tí ẹ sọ pé mo fẹ́ jẹ́ alọ́bọ́, mo fẹ́ fi wọ́n dìde tí ẹ ń bú mi lórí mídíà. So ìyẹn ò kí ń ṣe ẹjọ́ yín tó Olúwa ti sọ fún mi tẹ́lẹ̀ pé àwọn ọmọ ìsìn máa bá mi jà gan lọ́dún yìí lórí mídíà it is well. Ní ti Tọ́pẹ́ Olúṣèyẹ àti àwọn gàǹgẹ̀ tán ní mo sọ́pọ́ọ̀tì alọ́ ní ojú yín ẹ lè fi rí bẹ́ẹ̀. Number 1
tí ẹ bá ní mo support alọ́ pé torí pé mo sọ pé alọ́ ìràwọ̀ àgbáyé ògo àgbáyé mo fẹ́ bi yín léèrè gbogbo ẹ̀yin tẹ́ ní mo support alọ́ ṣé ìràwọ̀ àgbáyé ẹ̀yin tẹ́ lọ lóyìnbó tẹ́ kàwé what mean by ìràwọ̀ àgbáyé is public figure ṣé tó irọ́ ni mo pa sálẹ̀ ẹ̀ ṣe public figure ni tí alọ́sẹ̀sẹ̀ ń fi kábà NASIRI jẹ́ káwá ṣépè fún NASIRI ká ṣe wàràwàrà sí alọ́sẹ̀sẹ̀ fi yẹn wá èrò lórí mídíà ni sí alọ́sẹ̀sẹ̀ fi wàásù wàràwàrà wá èrò lórí mídíà ni ṣé Portable kì í ṣe public figure ni ṣé orí ògbádé ní Ìbàdàn ṣé kì í ṣe public figure ṣé àtìrámátà kì í ṣe public figure bàbá ìsìkáyà ṣé kì í ṣe public figure obìnrin tó pariwo nígbà òun dà lónìí ṣèbí ẹ ti bá yẹ ẹ̀jẹ̀ ní ìsìnkú aṣọ tó lè jáde public figure ni alọ́ ìtàn pè ní ìràwọ̀ àgbáyé ni star pé èèyàn jẹ́ star ó jẹ́ ìràwọ̀ àgbáyé it doesn't mean wípé ó jẹ́ ọmọ ọlọ́run àbí ò jẹ́ ọmọ ọlọ́run ẹ má torí pé ẹ hate èèyàn àbí ẹ ní ẹ̀mí ibi sí èèyàn kẹ́ ẹ wá máa sọ ọ̀kan against ẹ má torí ẹ hate mi public figure ni alọ́ public figure ni adáfẹ́ àbí ẹ̀kọ́ is a public figure he have everything to become and he made him as a public figure àfi tẹ́ ẹ̀ bá jó lóòótọ́ when I'm talking about public figure I'm not say bóyá ó ń lọ ọ̀run àbí ò lọ́run ayé ó ti ní ayé ọlọ́rọ̀ ọ̀dọ́run but ìṣèkè kò bíbélì ò recommend ẹ̀pọ̀ lọ́rọ̀ ni ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ka bíbélì ọlọ́rọ̀ ọ̀dọ́run náà ọlọ́rọ̀ ọ̀dọ́run kò rí léwọ́ and public figure ní láyé náà. When we are talking about ìràwọ̀ àgbáyé it doesn't mean pé mo sọ pé ó ti dọ́run tí èyàn là ń pè lọ́run ni. Ṣé àìsàn ẹ̀yin tẹ́ fẹ́ fi ọ̀nà títọ́ hàn wá ẹ gbẹ̀ pé kínní public figure lẹ́ni kì í ṣe public figure pé ìyẹn kọ́ la fi lọ́run ṣé ọ̀rọ̀ ọ̀run là ń sọ nípa rẹ̀. Tí alọ́ bá ti dọ́run bàbá Olúṣèyẹ fún ara ṣé kì í ṣe public figure kó tó kú. Ṣé kì í ṣe public figure ni ṣé bàbá Olúṣèyẹ tẹ̀tẹ̀ ń fi mídíà wá èrò káàkiri ni. Ìyẹn nípa ti ẹ̀yin tí ẹ sọ pé mo support alọ́ I will never support alọ́ pẹ̀ nípa kéèsì ìyàwó ẹ̀ torí mo ti jà sí ní ìbẹ̀rẹ̀ tó ti di wàhálà fún mi alọ́ ó jẹ̀bi ẹlẹ́dàá ìyàwó ẹ̀ ó jẹ̀bi ọba àwọn ọba ó dẹ̀ jẹ̀bi ìdílé ìyàwó ẹ̀ ó lè wá sẹ́ẹ̀tò gbogbo ayé ò bá ẹ̀sọ́ kó ráìtì ó rọ̀ǹgì kódà kí gbogbo adájọ́ ayé ìkan ló ráìtì ó rọ̀ǹgì mo dẹ̀ ti parí ẹ̀ nínú mẹ́sẹ̀jì mo ní òkun kan méjì tó lè fi lẹ́jọ́ àdàbí àti ẹ̀rí ọkàn kí lẹ fẹ́ jẹ́ kí n tó sọ jù yẹn lọ. láti silent ìyàwó ẹ̀ nínú iṣẹ́ Olúwa torí ìdí kan àbí èkejì that is number one ní tìyá ìyàwó alọ́tẹ̀ sọ pé mo sọ pàápàá ní tìyá ìyàwó alọ́ ibi ọkàn ìlara tẹ ní sí mi lẹ́fí mi sí tapiriti mi ẹnikẹ́ni tí ìyàwó ẹ̀ bá kú àbí ọkọ ẹ̀ kú ní kékeré àbí ó ṣoore kò sẹ́ oore ní ìyá ìyàwó alọ́ ṣe fún alọ́ wọn ò san fún Jésù ogun tó jà ìyá ìyàwó alọ́ jà Jésù fún ara rẹ̀ ó ṣoore fún adẹ́tẹ̀ mẹ́wàá ẹnìkan lóṣù ló mú ọrẹ wá ẹ̀yin fún ara yín tí ẹ̀ criticize pé mo sọ̀rọ̀ yín ṣé ẹ̀yin gẹ́gẹ́ ogun yẹn ò kì í jà yín ni ìránṣẹ́ Ọlọ́run mélòó èèyàn mélòó la ti ṣoore fún láyé tó san fún wa ogun nínà kọ́kọ́ èèyàn kú ní kékeré kíyàwó èèyàn kú àbí kọ́mọ èèyàn kú ogun ní ogun tó jà ìyá ìyàwó alọ́ ṣé mo sọ pé kò jà mí fún ara mi ni mo dẹ̀ sọ pé kí gbogbo èèyàn lọ máa gbàdúrà fún ìyẹn lẹ wá yí torí pé ọkàn búburú tẹ ní sí mi ọkàn lára lẹ́yìn yìí mọ́ mi lọ́rùn ẹni tó irú Tọ́pẹ́ Olúṣèyẹ tó wá sọ tó yí ọ̀rọ̀ náà lọ sí ṣé ogun tó jà ìyàwó alọ́ ọjà bàbá tó bí ìwọ gangan ni ẹni tó ṣe iṣẹ́ gbogbo àgbáyé nínú CAC tó kú tátá náà gbẹ́dọ̀ sí tí gbogbo CAC sọ pé kò gbọ́dọ̀ wọnú church kankan pé church tó bá ti wọ̀ wọ́n suspend àmóyá ní tán suspend lójú mi nítorí pé bàbá rẹ̀ lọ church yẹn ká gbé sí suspension ṣé kìí ṣogun ni pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe yẹn ogun tó ja ìyá lọ́jà bàbá tí yín gangan ṣé kìí ṣogun ó ja èmi fún ara mi kí ni wàhálà yín tí ẹ máa sọ tí ẹ máa torí pé ẹ bá ti hate ẹnìkan ẹ wá máa sọ sọkúsọ ẹ máa yí ọ̀rọ̀ ẹ̀ káàkiri kí ni ìṣòro wa tá a ní tí a kó ara wa ṣé kìí ṣogun ni pé èèyàn fún ọmọ ẹ̀ ó fún olówó ó jìyà ẹnìkan wà létí odò ó tún pòǹgbẹ ṣé kìí ṣogun ni ṣé kìí ṣẹ́gun ni ṣé sọ́dọ̀ ànúgbà nìyẹn ìyẹn lẹ wá yí lẹ́sẹ̀ yí lórùn ẹjọ́ mi ń sọmọ rèlé lọ gbóhùn wá o
mi dẹ̀ ní àṣírí sẹ́yìn kankan ẹ lọ sọ fún awo kókó kó lọ wádìí mi mo ti sọ gbogbo ìdílé mi mo ti sọ gbogbo ìrìnàjò mi gbogbo bí mo là kọjá mo lo láìfù mi ní ìkejì arákejì mo dẹ̀ lo láìfù mi ní òkè ṣẹ́gun sí èsì òkè ṣẹ́gun ní ìlọ́fà mo dẹ̀ lo ìgbé ayé mi ní jẹ́jẹ́ ní àkúrẹ́ ẹ lọ wádìí mi mo dẹ̀ lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà àtọdún ní ẹ̀fọn àlàyé tí mo kó àwọn obìnrin àwọn èèyàn káàkiri ẹ lọ wádìí mi lóko mo ní pass kí n tó wọnú ìjọ Apostle ti Kristi bọ̀ láti ọdún ó lé púpọ̀ rí ẹ lọ wádìí mi ní kọ́tìkọ́tì sọ́dọ̀ nìkan kan mi láṣìírí kankan tí ẹ béèrè question lọ́wọ́ mi wọ́n dá gbogbo yín lóhùn mi sọ pẹ̀lú ìbínú fún anybody mo express ẹ lọ yí padà ẹ má torí pé ẹ hate alọ ẹ hate ẹnìkan kẹ́ wá máa láyé mi ò lè ever support ní eré àìbí ọ̀rọ̀ ìyàwó láyé mi ò lè ever torí in tó ṣe ìyàwó ẹ̀ mi ò gbà kí ọ nìkan kan ṣe ọmọ tèmi títí Jésù yóò fi dé anybody ti support níta lọ ṣe òun náà mo ti gẹ́gun ẹ̀ sẹ́yìn òun náà tó a lọ ṣe ìyàwó ẹ̀ Ọlọ́run máa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yìí náà padà sórí ẹ̀ mi ò support mi ní anything against ìwòlé alọ but what is it silent is wife kì í ṣe nǹkan tèmi gangan lẹ̀ ṣé ẹ rí ìyàwó tèmi lórí mídíà ṣé ẹ rí àwọn ọmọ mi nínú ṣọ́ọ̀ṣì ni ní tó lè fà á tí ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó àtọmọ ẹ̀ pamọ́ kò sí agbára Ọlọ́run bíi ti tẹ́lẹ̀ mọ́ nínú ayé wa à ń deceive àwọn èèyàn ni ayé àtijọ́ tó bá wá wòlíì lọ ìyàwó ẹ̀ ló kọ́kọ́ rí bó wá pásọ̀ lọ ìyàwó ẹ̀ ló kọ́kọ́ rí nínú ọgbà ṣọ́ọ̀ṣì tó bá dé ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday ọmọ pásọ̀ ló ń lùlù ọmọ pásọ̀ òun ló ń kọrin ṣùgbọ́n nísìnyí gbogbo àwọn aránṣẹ́ lọ́n gbéyàwó wa ọmọ wa sá nítorí agbára Ọlọ́run tí àwọn ti gbà ní láti protect ìyàwó àtọmọ wọn kò sí mọ́ tí a kàn lè gbé báyìí ká máa gbé wọn sá lọ and any ẹ̀dá èèyàn tó dá léèwé lẹ̀ tọ́mọ tiẹ̀ gangan lọ léèwé rẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé èsì failure olùdásílẹ̀ léèwé ìyẹn nípa ti ẹ̀yin tẹ́ ní mo support wọn àbí mi ò support yẹn ìyẹn ìdáhùn ti yín o eléyìí mo fẹ́ sọ ìdí márùn-ún tí alọ́ ò lè fi gbé ìyàwó ẹ̀ hàn gbogbo public ní àkókò yìí bó bá jẹ́ ẹlẹ́ tó fi sọ pé mo support ẹ̀ mo sọ ọ̀tọ̀ fún yín I'm only defending the truth and I'm not defending anybody ìdí márùn tí alọ́ lè fi gbéyàwó rẹ̀ as a public figure this time around. Number one, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń béèrè ìyàwó alọ́ lórí mídíà ní ìsinyìí torí awo kókó gbé ọ̀rọ̀ mídíà ọ̀rọ̀ ìyàwó ẹ̀ jáde ibo lẹ wà látọdún mẹ́ta tí mo ti ń pariwo ibo lẹ wà láti ìgbà náà. Ní èkejì ìyàwó tíyín àtọmọ yín mélòó lẹ́yìn náà kó sórí mídíà. Tọ́pẹ́ ibi tọ́lọ́run ti máa ṣe ìdájọ́ láàárín gbogbo wa nìyẹn ọjọ́ tó ti ń ṣe mẹ́ṣẹ́ẹ̀jì Tọ́pẹ́ Olúṣeyẹ ọjọ́ mélòó ló introduce ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ pé ẹ ní ìdìyàwó alọ́ àti àwọn ọmọ ẹ̀ ní ìsinyìí àdàbí tẹ́yin náà bá fi ọmọ yín àtìyàwó yín hàn gbogbo wa lórí mídíà tí ẹ bá fẹ́ ja ìjà òtítọ́ ó yẹ kí àpẹẹrẹ rẹ̀ ó bẹ̀ẹ̀ látọ̀dọ̀ yín gangan gbogbo ẹ̀yin bàbá ṣèṣì àwọn kìnnìkan ní ìyàwó alọ́wẹ̀ allegation is allegation ẹ̀yin náà gbé ẹsẹ̀ bí ẹ lọ sórí mídíà kẹwò ìyàwó tèmi kẹwò àwọn ọmọ mi náà nínú chọ́ọ̀chì ẹ̀yin náà tí ẹ bá jẹ́ lóòótọ́ lẹ́ẹ̀fẹ́ tójó èèyàn ọmọ Ọlọ́run ní pé ìwà ẹ̀sùn ìwà mímọ́ lẹ́wà ẹ bring ìyàwó yín àtàwọn ọmọ yín wá sórí mídíà ìyàwó mi rèé o ọmọ mi rèé o gbogbo mídíà then you are now expecting kí àwọn èèyàn support yẹn ẹlẹ́mìí èsùn lọ́pọ̀lọpọ̀ wa ìtẹ̀yìn ò ṣe tí ẹnikẹ́ni kan ṣe kí ló wà ń díẹ̀ ìgbà tèmi ń sọ mo sọ ní ìgbà nítorí pé ó ń ṣe àwọn kankan tó yẹ kí ó wà remarkable kó promote ẹ̀ ní ọjọ́ ìyàwó ẹ̀ kì í sọjọ́ ẹ̀sìn ni mo ń béèrè ìyàwó ẹ̀ ìyàwó tí kò gbé jáde látijọ́ yẹn nígbà tí gbogbo ayé máa mọ òun àtàwọn ọmọ ẹ̀ àlọ́ ń rí lórí tẹlifíṣàn Awokoko ṣé kì í ṣẹ̀sìn nìyẹn tí ẹ bá fẹ́ kí a lọ mú ìyàwó ẹ̀ wá ẹ̀yin tí ẹ̀ ń béèrè ìyàwó alọ́ then ẹ kọ́ mọ̀ kẹ́yìn náà so ìyàwó yín àtọmọ yín àtọkọ yín ìgbà ilẹ̀ ẹ̀ nígbà ìdájọ́ Ọlọ́run bọ̀ tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà gba ìdájọ́ ọba àwọn ọba ìran yín mẹ́rin ò ní bọ́ nínú ẹ̀ àtẹ́lẹ̀ lọ́kẹ́ lọ sọ pé mo tún fi yín gẹ́gùn o bó ṣe rí nìyẹn ìyẹn ìdí àkọ́kọ́ ìdí èkejì alọ́ ò lè mú ìyàwó rẹ̀ wá sórí mídíà this time around torí alọ́ tí ń regret ohun tó ṣe ó ti bọ́ sí àkókò ìtìjú àti ẹ̀sín ìyàwó tó lóun ò fẹ́ káyé orí yẹn àwọn èèyàn ti rí lórí mídíà àkókò ẹ̀sín àti ìtìjú ni àwọn èèyàn lè máa jà fún o ṣùgbọ́n òdodo ò jà fún
that is number 2 tí Allah lè fi mú ìyàwó rẹ̀ wá ní àkókò yìí. Number 3 tí Allah lè fi mú ìyàwó rẹ̀ wá àtọmọ rẹ̀ ní àkókò yìí ni wípé ìdílé tí ìyàwó Allah fi wá gangan, ìdílé tí ìyàwó Allah fi wá gangan, mo sọ́rì torí ẹ̀ tún rojọ́ mi lélẹ̀, wọ́n ẹ̀ sì ìdílé tí ó jọ ọmọ Yorùbá gidi. Ẹ rí ọmọ yín lé odidi ọdún 4 ẹ̀dẹ̀ silent tí ì ṣe ewúrẹ́, kì í ṣajá, kì í ṣẹranko, kì í ṣadìyẹ 4 years. Ẹ gbọ́ ọ̀rọ̀ ọmọ yín. So Awokoko Daniel ni ó wá jẹ́ ló wá ṣe yín níyè. It's a rubbish. Number 4, ìdí ta lọ́ọ̀ lè fi mú ìyàwó ẹ̀ wá torí tí alọ́ bá máa mú, tí wọ́n bá jẹ́ ìdílé alọ́ ló ń pariwo pé àwọn fẹ́ rí ìyàwó alọ́sìn, ó ṣeé sọ. Awokoko ló kọ́kọ́ pariwo ẹ̀. Ṣé báyìí nínú gbogbo voice note ní àti máa gbọ́ pé ẹnìkan ń sọ̀rọ̀ nípa ẹni tó ìdí ẹ̀kẹ́ni tá lọ́ọ̀ lè fi mú ìyàwó ẹ̀ wá. Ó possible kí alọ́ àti ìyàwó ẹ̀ máa wà ní móòdì kan tó dáa ní àkókò ìkàtí ní. Obìnrin òde lè máa bínú kẹsẹ̀ pé fẹ́ jọ pé kó wá protect ẹ ní media, inú ẹ̀ tí máa dùn ni. Ìdí àkàrùn tá lọ́ọ̀ lè fi mú ìyàwó ẹ̀ wá dí samaran. Ó ṣeé ṣe kí ìyàwó alọ́ wà ní critical condition kan, ìyẹn òye àwa ènìyàn nìyẹn o. Tọ́dẹ̀ wo pé jẹ́ kó lọ gbé gbogbo ìgbésẹ̀ láti silent romance yìí kó tó di pé Ọlọ́run á ṣe kínní. So àwọn ìdí márùn-ún tá lọ́ọ̀ lè fi mú ìyàwó ẹ̀ wá ni àwọn kan pé bá dẹ̀ torí eléyìí kẹ́ lọ fi ń bá mi jẹ́ lọ ń sọ ẹ̀hùn yín ni kò kàn mí. Inú mi dùn pé Ọlọ́run fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ pé òun máa gbé àwọn ọmọ òkùnkùn jáde láti bá mi jà lórí mídíà lọ́dún. Àdẹ́mọ̀dẹ́ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n sọ fáwọn ọmọ ẹ máa kọrúkọ gbogbo àwọn tó ń jáde sílẹ̀. Ọdẹ́dọ̀yìn, Peter, Àràlọ́mọ, Tọ́pẹ́, Olúṣèyẹ, ẹ máa kọrúkọ wọn lẹ̀ fún mi kí n máa notice wọn lẹ̀ láti lè confam ohun Ọlọ́run ní láṣì ẹ̀ tó wà lórí afẹ́fẹ́. Dúpẹ́ Olúwamí àti Kọ́láwọlé. So ìyẹn ti àwọn ìdí tí alọ́ lè fi mú ìyàwó ẹ̀ wá. Finally ní ìbéèrè 10 fẹ́ jẹ́ kí ó jọ torí Ọlọ́run. Mo fẹ́ bi bàbá wa Tọ́pẹ́ Olúṣèyẹ ní ìbéèrè 10 kí wọ́n jọ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí bàbá wa Tọ́pẹ́ Olúṣèyẹ ó rí mẹ́sẹ̀gì. Mo fẹ́ bi bàbá wa Tọ́pẹ́ Olúṣèyẹ ní ìbéèrè 10. Mo fẹ́ kí ó dá mi lóhùn gẹ́gẹ́ bí ọmọ tá a bí nínú ìhìnrere, àtẹni tó ń wàásù ìwà mímọ́, àtẹni tó sọ pé ó fẹ́ lọ ọ̀run. Kó má dá mi lóhùn lọ́nà, lóòótọ́ ìbéèrè yẹn lè bínú, ó lè bínú, nínú ẹ̀ lè bínú, ṣùgbọ́n kó kà dá mi lóhùn. Tí ò bá ti wá dá mi lóhùn àbí tó dá mi lóhùn, màá tún lè wá sí mídíà lọ́jọ́ ọ̀la, màá tún pe àkíyèsí ẹ̀ sáwọn kankan. Nítorí ìbéèrè náà ni wọ̀nyí. Ìbéèrè àkọ́kọ́ ni pé kí nìdí tí bàbá wa Olúṣèyẹ ṣe wípé kí wọ́n má gbé òun lọ sí ìlú Ìgòdánlísà ní ìkọjá àyíká lẹ́gbẹ̀ẹ́ òkú mọ́ ní ìdílé Làjúwòmí níbẹ̀, kí wọ́n má sin òun síbẹ̀. Nígbà tá a bá kọjá ilé bàbá wa Ọlọ́gọ̀rọ̀ olóògbé àti pásọ Akínyẹmí, kí ló dé tó ní ká má gbé òun lọ sí ibẹ̀ tí ó ní tá a fi wá sí sínú igbó láàárín Ìkejì àti Babalọ́lá Camp ní Ọ̀ṣun. Mo fẹ́ kí ó ṣe àlàyé rẹ̀ fún gbogbo ìjọ Àpọ́sítélì ti Kristi àti gbogbo ọmọ Ọlọ́run. Number 1 ìbéèrè mẹ́rin. Ìbéèrè kejì, ṣé òkùnkùn tí bàbá Tọ́pẹ́ Olúṣèyẹ ń sọ nínú CAC tó wà nínú CAC, ṣé òkùnkùn yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àkókò tí ìjọba kúrò ní ọwọ́ bàbá àti ìdílé ilé, àbí ó ti wà ní àkókò tí bàbá rẹ̀ ń sọ lórí ìjọ CAC? Mo fẹ́ káwọn ọmọ CAC gbogbo kẹ́ bá mi pín mẹ́sẹ̀gì kí ó lè dá mi lóhùn. Number 3, ṣé bàbá Olúṣèyẹ yóò dé ìjọba ọ̀run, àti pé kí bàbá rẹ̀ kí ó tó kú nínú ìjọ Àpọ́sítélì ti Kristi, ṣé ó practice ìwà mímọ́ àti holiness nínú ìjọ CAC? Ṣé bàbá Olúṣèyẹ máa dé ọ̀run, ṣé bàbá rẹ̀ practice ìwà mímọ́ àti holiness, òtítọ́ nínú ìjọ CAC kí ó tó kú tó máa dọ́run?
ìbéèrè àkọ́kọ́ ni torí mo máa padà wá tó bá ti dáhùn àwọn ìbéèrè yẹn màá wá padà láti ṣe àwọn àlàyé mi. Ṣé bàbá Oluseye máa dọ́run? Ṣé bàbá Oluseye practice ìwà mímọ́ àti òtítọ́? Torí nínú ìjọba rẹ̀ ni wọ́n ti yí sàbíkèétì CAC. Nínú ìjọba rẹ̀ láti kóra wa lọ ilé ẹjọ́. Iná tí ìjọba rẹ̀ dá ilẹ̀ òun la sì ń yáde àárọ̀ nínú ìjọ yẹn. Gbogbo àwọn ọmọ tí bàbá rẹ̀ bí sínú ìjọ CAC ló sì ń rúùlù wa ní General Executive Council. Ṣé bàbá Oluseye máa, torí ó ń sọ̀rọ̀ nípa ọ̀run ní ìsìn àtiwá, ṣé bàbá rẹ̀ máa dọ́run? Ṣé bàbá rẹ̀ practice ìwà mímọ́ kó tó kú? Ìbéèrè kẹta nìyẹn. Ìbéèrè kẹrin, kó má bínú, ìbéèrè Sunday school ó lè le. Ìbéèrè kẹrin, kí ó dárúkọ àwọn méjì tàbí mẹ́ta tó ń rúùlù ní General Executive Council ní àkókò yìí tí í ṣe bàbá rẹ̀ ló bí wọn ní tẹ̀mí sínú ìjọ yẹn. Kó kà dárúkọ àwọn mẹ́ta mẹ́rin tó ń rúùlù ìjọ CAC lọ́wọ́lọ́wọ́ báyìí tí í ṣe pé ọmọ bàbá Oluseye ni wọ́n. Ìyẹn ìbéèrè ẹ̀kẹrin. Ìbéèrè àkàrùn-ún, nínú ìjọ CAC àti ìlànà àti ètò wa ní àkókò yìí, ṣé ó rí ibi tí wòlíì CAC ti fi ìhàn ọ̀gbọ̀n sílẹ̀ bíi tewúrẹ́ tó wà nínú ìlànà tó ọmọ ojúlówó ìjọ ẹnìyẹn? Nínú ìlànà CAC ó ní bí àwọn ìránṣẹ́ Ọlọ́run ó ní bá a ṣe múra, ó ní bá a ṣe gẹrun. A kì í fi irun lẹ̀ bíi ti sẹ̀lẹ̀ àbí kérúbù bínú àbí ti muslim. Ṣé ó wà nínú ìlànà CAC kí ìránṣẹ́ Ọlọ́run wòlíì Ọlọ́run kó fi irun lẹ̀ bojú bíi tewúrẹ́, bíi ti lẹ́gbẹ̀dẹ̀, bíi ti ìnàkí? So mo fẹ́ kí ó dà bíi ti Nebukadnesari fún ìpàṣán rẹ̀, mo fẹ́ kí ó dá mi lóhùn. Ìbéèrè kẹfà, nípa ti òkùnkùn tí bàbá wa Tọ́pẹ́ Oluseye ń sọ nípa ti òkùnkùn, ṣé ó wà nínú Bíbélì kí ọmọ Ọlọ́run ó máa pariwo pé òkùnkùn gba ìjọ lọ́wọ́ òun, ó gba ilé lọ́wọ́ òun, ó gba àkàkà lọ́wọ́ òun, ó gba ilẹ̀ lọ́wọ́ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ìyẹn ìbéèrè ẹ̀kẹfà. Ìbéèrè ẹ̀kẹjọ, èkeje, mẹ́sẹ̀gì ìwà mímọ́ àti ìsọjí tí bàbá wa Tọ́pẹ́ Oluseye ń sọ̀sọ̀ sọ yìí, so old message ni ó ti gbà ní àbí new? Kí ni mo mì nípa bẹ̀ ni pé ṣé ní ìgbà tí ìjọba CAC bọ́ lọ́wọ́ bàbá rẹ̀ àti ìdílé ẹ̀ yìí ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fún ní mẹ́sẹ̀gì yẹn ni, àbí mẹ́sẹ̀gì yẹn ó ti máa tẹ́lẹ̀ nínú ìjọ yìí? Number 8, ọjọ́ mélòó ni dáàdi Tọ́pẹ́ Oluseye gbé ìdílé tiẹ̀ náà wá sórí mídíà tó fi ń bá wòlíì alọ́jà pé kò gbé ìdílé tiẹ̀ wá sórí mídíà? Ìbéèrè kẹsàn-án ni pé ṣé Ọlọ́run kò kádàrá bàbá Oluseye àti ìdílé bàbá Oluseye láti gẹ́gẹ́ bí ìdílé ojúlówó ọmọ ìjọ CAC tó dẹ̀ bá Babalọ́lá ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ ìsọjí nínú CAC, láti ṣe àgbékalẹ̀ ìsọjí nínú CAC tó fi jẹ́ pé orí mídíà lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán ni bàbá wa Tọ́pẹ́ Oluseye ṣẹ̀ṣẹ̀ wá gbé ìkéde rẹ̀ wá pé ìjọba ti bọ́ lọ́wọ́ bàbá mi àtẹ̀mí, ẹ jẹ́ ká gbé ògo yẹn fún ẹlòmíì kó wá bẹ̀rẹ̀ ìsọjí. Finally, ní ìparí ní ẹ̀kẹwàá, ìbéèrè pọ̀ tí wọ́n bí bọ̀ tí wọ́n jẹ́ kí tọ́jú ẹ̀, mo béèrè mẹ́wàá yìí. Ìbéèrè kẹwàá ni pé irú ìsọjí wo ni bàbá Tọ́pẹ́ Oluseye ń sọ? Ṣé ìsọjí tá a ṣàgbékalẹ̀ lórí mídíà yìí ni, àbí ìsọjí tí ẹ̀mí mọ́ fúnra ara rẹ̀ tó fẹ́ dá ilẹ̀? Torí foundation ti ìsọjí tiẹ̀ báyìí, ìsọjí lóòótọ́ wà òkè kí ẹni tó bá nǹkan jẹ́ kó tún nǹkan ṣe. Yorùbá ni mo sọ yẹn. Tọ́lọ́run bá lo bàbá wa Tọ́pẹ́ Oluseye láti tún CAC ṣe, it will be a great something, nítorí pé ọwọ́ tó bá náà lọ́lọ́run tó lò láti tún nǹkan ṣe, it will be a joy. Kò sí tọ́lọ́run ò lè ṣe. I'm praying for that. Àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Tọ́pẹ́ Oluseye nìyẹn. Mo dẹ̀ fi ọba àwọn bá bẹ̀ kó dá mi lóhùn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kó dá mi lóhùn gẹ́gẹ́ bí ẹni tó ti jáde sí public pé òun fẹ́ ìsọjí ìwà mímọ́ àti òdodo. Kó má dá mi lóhùn pé má dáná sí ìlóhùn, kó dá mi lóhùn kémi náà tún lè kẹ́kọ̀ọ́ ìjọba ọ̀run lára wọn. Mo ní ìdí kí n kẹ́kọ̀ọ́ lára wọn, kó dá mi lóhùn. Olúwa, òkùnkùn tó lọ pé wà sí èsì àti gbogbo ìjà tó jà ó wà òkè, bọ̀ kó kà dá mi lóhùn ìbéèrè mẹ́wàá yẹn. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó,
ọ̀rọ̀ ńlá tó pọ̀ òun náà mà ní Prophet NASIRI Israel mà sọ yìí ó wá ti ránṣẹ́ sí Tọ́pẹ́ Olúṣèyẹ báyìí wípé kó dá ìbéèrè mẹ́wẹ̀ẹ̀wá táwọn béèrè yìí pé ṣé lóòótọ́ ni pé bàbá wa Olúṣèyẹ yóò wọ̀jọba ọ̀run. Ó sọ púpọ̀ nínú ìwà tí bàbá yìí wù kó tó di pé wọ́n kú. Bàbá wa NASIRI wọ́n máa ń retí èsì látẹnu Tọ́pẹ́ Olúṣèyẹ. Báwo lọ̀rọ̀ òun ó ṣe wá rí? Ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀ o nítorí pé bó bá ṣe ń lọ pàápàá lórí ọ̀rọ̀ yìí àwa ò ní jẹ́ kétí yín kó di sí o níkànnì yìí. Ọmọ Yorùbá àtàtà ni wá, òótọ́ la gbọ́dọ̀ máa sọ, bẹ́ẹ̀ ni òótọ́ ò sì gbọ́dọ̀ mọ́ṣáláìsí lẹ́nu wa ní gbogbo ìgbà. Ẹ bá wa share ètò yìí, ẹ like ẹ comment, ẹ subscribe síbẹ̀. Bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. A ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni. Búburú kan ò ní ṣe yín kò sì ní ṣe wá. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó. Àtìrẹtìrẹ o ọmọ aláṣẹ dìde. Àtìrẹtìrẹ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àtìrẹtìrẹ.